أكرمت العيال لكي أراك ولو قطعتني في الحب ربا لما سكن الفؤاد إلى سواك تجاوز عن ضعيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك وإن تطرد فمن يرحم سواك فصل على المختار يا خالق الورى صلاة بها ترضى على أهل بلدتي صلاة بها يرجو الزمان وأهلها من الضيق والبلوى ومن كل كربة فأنزل علينا رحمة بمحمد حبيبك في دارين مفتاح جنتي حبيبك في دارين مفتاح جنتي تيقنت أني مذنب ومحاسب ولم أدر هل ناجي أو أنا معاقب وما أنا إلا بين أمرين واقف فإما سعيد أو بذنب مطالب فإما سعيد أو بذنب مطالب يا خاتم النباء إنك مرسل بالحق كل هدى السبيل هداك إن الإله بنى عليك محبة في خلقه ومحمدا سماك في خلقه ومحمدا سماك. adúpẹ́ fún Ọlọ́run bá ti dúpẹ́ mọ́ náà nìyí. alhamdulillah. ọba wo la dúpẹ́ fún. ọba wo la dúpẹ́ fún. ọba àlàáfíà tó sì fẹ́ràn àlàáfíà. tó sì fẹ́ràn àlàáfíà. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. ọba tí ò fẹ́ràn làásìgbò. tí ò fẹ́ràn làásìgbò. torí n tí ń bẹ lábẹ́ làásìgbò. tí ń bẹ lábẹ́ rẹ̀. ẹkún ni àti wàhálà. ẹkún ni àti wàhálà.
لك الحمد يا ذا الجود والفضل والعلا adúgbò fọba náà. تباركت تعطي ẹ sì dúpẹ́. من تشاء وتمنع ẹ jẹ́ jẹ́ adúpẹ́. تباركت تعطي من تشاء وتمنع ayin anabi Muhammad. إن تبغين العيش ذي الإشراف ارمي الصلاة على النبي الأشراف kí ló dé yorùbá nabi. ما دائما يرمي الصلاة عليه له búlàlà. يشقى هنا وهناك دون خلاف àwọn àfáà wa àwọn àfáà wa tá a gbọ́dọ̀ má fẹnu bà. tá a gbọ́dọ̀ mọ́ fẹnu bà gbogbo odò tó bá ti gbàgbé orísun ẹ̀ tó gbàgbé ẹ̀ yóò gbẹ kàn ní. yóò gbẹ kàn ní. ما دائما يرمي الصلاة عليه له gbogbo téèyàn ń wò ó jẹ́ ohun téèyàn wò ó jẹ́ ibi tó ti dèèyàn ṣe pàtàkì. يشقى هنا bẹ́ẹ̀ni. وهناك دون خلاف ọlọ́mọdé ń kọ̀yìn sí kíbúlà ní tèmi. يشقى هنا وهناك دون خلاف èròkèrò sílé àfáà mi ọlọ́mọdé ó ṣẹlẹ̀. إن تبغين العيش ذي الإشراف ọlọ́mọdé sùn ó yá wa lò. ارمي الصلاة ẹ yòǹbó ẹ̀ níbi ni. على النبي الأشراف wí dáadáa. ارمي الصلاة ìwọ alájí àgbà. على النبي الأشراف ọlọ́run bá sàlékùn kẹ bàbá sí i. من دائما يرمي الصلاة عليه لهم lórí àwọn ọmọ wọn tí wọ́n ti lọ lórí àfáà wọn àwọn òbí wọn. يشقى هنا àwọn ìyàwó wọn. وهناك دون خلاف ọmọ kíwù bàbá. يشقى هنا àwọn alárànṣe wọn. وهناك دون àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n dúró خلاف déédéé. ọlọ́run bá kẹ́ ogun wọn. يشقى هنا وهناك wọ́n kí bàbá Adam. دون خلاف balagége. يشقى هنا wọ́n kí bàbá Zumra. Wàhó- balagbaji. وهناك دون àtàwọn àfáà خلاف wọn. ما دائما يرمي صلاة عليه له àwọn bàbá tí mo gbà yìí fún ọlọ́run bá kẹ́ wọn. يشقى هنا àwọn tí ò jẹ́ náà ọmọ wọn ọlọ́run bá kẹ́ wọn tí wọ́n ti lọ. وهناك دون ìyàwó wọn. خلاف àwọn alárànṣe wọn. يشقى هنا bá kẹ́ ogun wọn. وهناك دون خلاف bàbá wa kábíyèsí ọlọ́fà. ما دائما ọlọ́run jẹ́ àbó máa bẹ dáadáa. يرمي الصلاة عليه لهم afọgbọ́ra rẹ̀ bí ọjọ́ máa bẹ dáadáa. يشقى هنا wọ́n dán dùbúlẹ̀ àìsàn. وهناك دون خلاف ìlú ìmọ̀jẹ̀ ó dàrú mọ́ wọn lórí. يشقى هنا وهناك دون خلاف àrò mẹ́tàlá gbọ́ tọ̀fà àrò márùn-ún ni. ọ̀rọ̀ márùn-ún ni. mo lọ wí. يشقى هنا bàbá wa ẹ̀sà. bàbá Isa. bàbá ọjọ́ bàbá balógun bàbá ṣà bàbá sálọ́fà. وهناك دون خلاف tọ́jú ìyá bí wọn náà bá mójútó gbogbo wọn. يشقى هنا bàbá Khalifa alájí àgbà tòní ọlọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. وهناك دون خلاف akí àmírù wa àmírù wa
ààrẹ ọba jíò bó lọ wí. من دائما kíyèsí يرمي pé tó bá dé ijó àlàmísì ni a sábà dé bẹ́ẹ̀ni. torí wáàsí ni. torí wáàsí ni. يرمي الصلاة عليه téèyàn bá لون fẹ́ lè yẹn máa rántí jù ìyá máa rántí jù. lọ́ba mójútó yín. يشقى هنا aláṣẹ àti olùdarí zims وهناك دون خلاف àti ilé ìtẹ̀wé wa primbest tẹ́ntẹ́ ogun tó dáa láyé. يبقى هنا àkìyín. وهناك دون خلاف ṣé téèyàn máa rí ìdálẹ̀ pọ̀ o pọ̀. aburú bẹ̀ ni kó parẹ́ sí ìdálẹ̀. Allahu akbar. ìgbà tíjó bá ń yí ọ wá ṣe nǹkan sílé. wá ṣe nǹkan sílé. ọba sì fẹ́ gbà ẹ̀wọ̀n tí wọ́n dánwò Kánò lónìí. tọ́dọ̀ wọn kánú lénìí. àpẹẹrẹ lẹ́ ń rí un. àpẹẹrẹ lẹ́ ń rí òun. owó ti Kaduna díẹ̀díẹ̀ ọ̀tún kan náà díẹ̀díẹ̀. ẹ rí nǹkan. àwọn amùsùà tí wọ́n bá ti ń jà wọ́n ń jà. táwùsá bá jà ní wákàtí kan ẹ̀ sùn ẹkún 100 ọdún nílùú. Allahu akbar. من دائما يرمي الصلاة عليه لون àwọn èèyàn wa tó wà lọ́wọ́ ọlọ́mọdé wọn parun sọ. يشقى هنا ọlọ́mọdé aburú ṣe wọ́n. وهناك دون خلاف tẹ́lẹ̀ náà gbà tí ètí sí wàhálà tó báyìí tí o sí wàhálà tó. téèyàn bá burú wa ní ń jà bí Haúsá àbí bí Yíbò àyíbí ibo. tí ìran méjèèjì ń bá fa wàhálà ẹkún máa pọ̀. ẹkún máa ń pọ̀. يشقى هنا wọ́n lè rí tí ń jà bí Yíbò tí ń jà bí ibo. wọ́n ní ń jà bí Haúsá ń jà bí haúsá. ìran Haúsá ní fún yàn lọ́rùn tí ò ní bọ́ bẹ́ẹ̀ tí ì kú. bẹ́ẹ̀ni. وهناك دون خلاف Ọlọ́run bá a mójútó wọn. يشقى هنا akí alága وهناك دون ọmọ tó sọ̀rọ̀ خلاف ají akí àlejò wa ṣé Khidiru búláàlà يشقى هنا kẹ́yìn yá wa وهناك دون خلاف kẹ́yìn jama في kẹ́yìn jama tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ ti máa ní kí ni máa mú o sọ ẹ gbọ́n tí ń sọ lálẹ́. Allahu akbar. فصلي على المختار يا خالق الورى kẹ́ da fóònù yín jọ kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ. صلاة بها ترضى على أهل بلدتي tí ó jẹ́ ń sọ̀rọ̀ Naam. kì í sojú mi nìkan ló tó ẹnu mi tó lónìí. bẹ́ẹ̀ni. alhamdulillah. صلاة بها ينجو الزمان وأهلها kí ni ń jẹ́ protest wọ́n fẹ́ protest kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Mufti kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀. alaharju làásìgbò làásìgbò. làásìgbò ní í jẹ́ bẹ́ẹ̀ làásìgbò ní í jẹ́ bẹ́ẹ̀. malómọ kì í maló nìkan ìwọ́de ìwọ́de. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pẹ̀lú orí pípé wèrè láì parí ẹ̀ wèrè láì parí ẹ̀. gbàtí yóò bá kú òun bíi tí olóhùn fẹ́ dọ́jà ọba àwọn wèrè ó ti jọ ẹ̀ àwọn wèrè ó ti kún. yàtọ̀ sáwọn wèrè olè ó ti sáwọ̀ olè ó ti sáwọ̀. olè ó ti sáwọ̀. aláìní kan sí ó ti sáwọ̀ láìní kan ṣe náà ó ti sáwọ̀. sí lórílẹ̀‐èdè tá a ti lè wọ́de tá a ti lè wọ́de. torí àtọ́pọ̀lọ wọn jàn ló pọ̀ ń bẹ̀. Allahu akbar. وما لك صن عن الضياء كصرفه ààrẹ ń gbọ́ بهرج ربا زنا وخمر وخطة gbà tí o tí ì sí wọ́de níjọ́un níjọ́ òun. tabalẹ̀ house sport bẹ́ẹ̀ni. àwọn méjì wọn bẹ̀rẹ̀ ẹ̀jà àkàn ti kó yèrè pè sápò bẹ́ẹ̀ni. àkàn kàn gí mẹ́sò ó kàn gí mẹ́sàn-án. àkàn fọ́gò sínú báàgì ó fọ́gò sínú báàgì. àkàn mú dágà lọ ẹ̀ ń dágà. àkàn mú òǹdè lọ pàró pàró. àbí tẹ́ bá lọ gbá bọ́ọ̀lù ẹni skul sí skul iléèwé sí iléèwé. wọn a máa pààyàn níjọ́un wọ́n á máa pààyàn níjọ́ òun. eré nù o eré nù. àmọ́ jà láì parí ẹ̀ àmọ́ jà láì parí ẹ̀.
ntọ́tọ̀ ọmọ pólì bá gbé dé tí a fẹ́ jà àmọ́ tilẹ̀kùn lọ́sàn-án gan ni. àwọn tilẹ̀kùn lọ́sàn-án gan ni. وما لك صن عن الضياء كصارفي bolowi. بهرج ربا زنا وخمر وخطة. èmi náà ń pè bẹ́ẹ̀ èmi náà ń pè bẹ́ẹ̀. alfitnatu ni káfẹ́ protest káfẹ́ wọ́de abẹ́wọ́de. fitina ọmọ wo ní nípa ìwọ́n bẹ̀ yẹn ẹ lọ lé ẹ̀sọ́ kalẹ̀. بهرج ربا زنا وخمر وخطة. بهرج ربا زنا وخمر وخطة. jama jama. kí ló dé tẹ ẹ dáhùn akọkọmọlọ. ẹ tẹ̀lé mi jọ. ọlọ́run jẹ́ àárín pẹ́. wàmọ́. وما لك صن عن الضياء كصارفي. ẹ ní rí ẹni tó rí nǹkan mọ́lẹ̀ sórí nǹkan mọ́lẹ̀. kó gbé iná lọ́wọ́ gbé kó iná gbé lọ́wọ́. àga kó lóun fẹ́ wọ́de kó lóun fẹ́ wọ́de. ẹ sì ní ẹnìkan tí a tọ́ dáadáa tọ́ dáadáa. kó wàá mú kóńdó kó lórí ìní ẹ wá fọ́ orí ni ẹ wá fọ ẹni tó rí nǹkan wò. abẹ́ni tó rí nǹkan wò láyé tó rí nǹkan wò láyé. yàtọ̀ sẹ́ni tí ń wo ìbànújẹ́ tí ń wò bànújẹ́. ntọ́sí bí Tóbi. ẹ jẹ́ n sọ fún yín lálẹ́ yìí ọlọ́run jẹ́ náà àárín pẹ́. وما لك صن kí ló bí wọ́de عن الضياء كصارفي. nígbà tójú òtí là tó bá wọ́de níjọ́ wọ́de níjọ́. ewé ni wọ́n mú lọ ewé ni wọ́n mú já lọ́wọ́. wọ́n mọ̀ pé ewé wọn ò lè kó bòyàn kó kú kó kú bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n fẹ́ wọ́de tí wọ́n ti kì í bá tákì ìbọn. ó ti ẹ̀ tó kan lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. ó wá bọ́ òhò lẹ̀ ó bọ́ òhò lẹ̀. òhò ọmọlúàbí òhò ọmọlúwàbí. lọ́jọ́ ta òhò òhò sí wọ́de nù. kò wọ́n pa èèwọ̀ ń pa. fìtínà ní fẹ́ dálẹ̀ tí nàná fẹ́ dálẹ̀. ó kọ tí fìtínà ń jẹ́ sí pọ̀ ó pọ̀. alfitnatu n tẹ́ pè ní fìtínà wọ́n pè ń fìtínà. aljununu walgafla Allahu akbar. wèrè ní jẹ́ bẹ́ẹ̀ wèrè ní jẹ́ bẹ́ẹ̀. wèrè wèrè ní jẹ́ bẹ́ẹ̀. tí ẹ bá lóun ó dá wàhálà alẹ́ ẹ tètè mú so ẹ ti mú so. ó ti ya wèrè ó ti ya wèrè. torí tí ó ṣe yóò pa ilẹ̀kùn tẹ̀ nígbà pé tálíkì àmọ́ fi dé Allahu akbar. walgafla ẹni tí pé ẹja lọ máa sun lé ní ẹja wọ́de yàwọ́de. afọ́nufọ́ra ni afọ́nufọ́. wọ́n tí yẹn bá bàjẹ́ ń wákàtí kan ó lè má rí tún ṣe mọ́ lẹ́yìn 100 ọdún lẹ́yìn 100 ọdún. sàmírù ń tẹ̀lé mi بهرج ẹjọ́ lálẹ́ yìí sẹ́yìn ní ń bá sọ̀rọ̀ sá akọkọmọlọ. ẹ dá mi lóhùn ọlọ́run jẹ́ àárín pẹ́. ربا زنا وخمر وخطة. alfitnatu afẹ́ sàdìgbọ́n afẹ́ ṣe wàhálà afẹ́ dààmú àwọn èèyàn àṣàrù ìtumọ̀ ẹ̀ ni pé afẹ́ lọ sábúrú a fẹ́ lọ sàbúrú ìtumọ̀ ẹnu. àkàn máa lọ ẹnìkan ti kó sáàrin wọn pé òun fẹ́ kólé ẹnìkan ni òun fẹ́ kó lé ẹnìkan. àmọ́ bẹ́ẹ̀ wọ́de lòun ó gọ sí ó gọ sí. yóò ti fojú tẹni tó fẹ́ pa tí wọ́n jọ dunra wọn pẹ̀lú obìnrin pẹ̀lú obìnrin tóbìnrin pọ́n pọ̀. tí kọ́ńtrátì pọ́n pọ̀ kọ́ńtrátì pọ́n. yóò wá kó sábẹ́ wọ́de yóò kó sábẹ́ ìwọ́de. yóò lọ jólè nítọ̀ níná yóò lọ jílé rẹ̀ níná. àbí kó wu ọkọ̀ rẹ̀ sùnsùn ọkọ̀ olówó iyebíye olówó iyebíye. yóò kàn jin odó mọ́ ní jìm yóò wá jẹ odó mọ́. ẹ dákun àwọn tẹ́ ẹ fẹ́ bá jà yìí àwọn dàtẹ́ rí àwọn dàtẹ́ rí. ṣọ́ọ̀bù tẹ kó sí tìjọba ni. ṣọ́ọ̀bù tẹ́ kó tẹ kó ṣọ́ọ̀bù ń fúláwà ní fúláwà tẹ́ ẹ lọ kó sí tìjọba nù sí tìjọba nù. ohun tó jẹ yẹ ká bà nǹkan ìjọba jẹ́ lẹ́gàzì wúlò wí. بهرج ربا زنا وخمر وخطة. ìbájú ń bá ànábì òní ṣòfò. وما لك صن bàbí so yẹ ká tiẹ̀ bà nǹkan ìjọba jẹ́ ohun tó yẹ ká di àpà. so yẹ ká di àpà. so yẹ ká dàpà. à ń jà àjà àjà. nǹkan wọ́n nǹkan ò wọ́n ọ̀wọ́n. ṣé n tí ń fi oògùn wá sí wọn ní ká bàjẹ́. sanni ká bàjẹ́.
Epo wa náà ìtúnṣe padà. mọ̀ ń pa. Ani dọ̀yà ìkàsọ́rí fi. Alfitnatu ẹ̀gbọ́ alimihnatu bilharbi. Kakọ́ àìnísìnyí báwọn èèyàn bilharbi ká sí ogun kalẹ̀. Ká sí ogun kalẹ̀. Ká sí ogun pé ogun tó wá ti la kùmọ̀ lọ tó la odó lọ tó la bọ̀ lọ ó ti dogun. Ó ti dogun. Ó ti dogun. Ó ti dogun. Ó ti di ogun. Ogun ni. Ogun ni. N tẹ́ fẹ́ fà yìí ogun ni. Ogun ni. Torí ilé tẹ́ bá jó ilé kan lẹ́ẹ̀ jó mẹ́sàn-án tí ó ṣẹ̀ ni ó ṣe kí ni. Ni ó fara gbá. Ni ó fara gbá iná. Ni ó fara gbá iná. Ọkọ̀ kan lẹ́ẹ̀ sáná sí 12 ní òjò. 12 ní òjò. Wa ma laka sunni ani dọ̀yà ìkàsọ́rí. Hari dọ̀yà ìkàsọ́rí. Hari jẹ́ riba zina wa khamrin wa khutati. Alfitnatu aliburo alaburo yóò wá tí fìtínà bá dé ńgbà míì ẹ wàá kọ́ ọgbọ́n tẹ́ gbọ́n. Ẹ kọ́ ọgbọ́n tẹ́ gbọ́n. Orí rẹ tí ò pé òun. Tí ò pé òun. Ìgbẹ̀yìn fìtínà kálukú máa jẹ ká. Nígbà kó máa jẹ ká. Ó tún lè wá ní àbúrò tí fìtínà bá dé omijé ojú ní ó gbẹ̀yìn ẹ̀. Allahu akbar. Torí ẹ pa àwọn ẹ̀rẹ́kún tí ò níye. Tí ò níye. Allahu akbar. Ẹ jọ sí wọ́n ń tẹ̀lé mi. Bihari jẹ́. Ẹni tí ó ṣẹ̀ tí ó rò wọ́n ti sunlé rẹ ní Kánò. Wọ́n ti sunlé rẹ ní Kánò. Wọ́n bọ́ síbi okòòwò wọ́n jó kanlẹ̀. Wọ́n jó kanlẹ̀. Ẹni tí wọ́n jó nǹkan rẹ̀ yìí ẹ bí wọ́n ẹni kí lẹ́sẹ̀ rẹ̀. Kí lẹ́sẹ̀ rẹ̀. Àṣà kó ti dáa fún àwọn ọ̀tá rẹ̀ ládùúgbò ló kó sábẹ́ rẹ̀ tẹ́ lọ sun kan rẹ̀ náà. Allahu akbar. Ọ̀bàlẹ̀kẹ́ ò gbọ́. Wọ́n ti ní tájẹ́ẹ̀tì pé ìyíde yìí o ilé ẹ̀ mẹ́wàá la sùn kí lẹ́sẹ̀ tiẹ̀. Kí lẹ́sẹ̀ tiwọn. Ẹni ta yúgọ́ọ̀tì jẹ́jẹ́ Jẹ́jẹ́. ẹ̀ wá mú. Ẹ mú. Àpẹẹrẹ olòṣì yàn lára yín lóòótọ́ olòṣì ní. Ibi nà. Ẹ̀rọ jẹ́ ṣe ń kó aragba kan àwọn ọ̀nà surprise ẹ̀ ń lọ kó nǹkan ẹnìkan á gbé tiẹ̀rù olóòní náà gbé tòun mo ní ìyá jí ọ́. Ìyá jí ọ́. Ìyá jí ọ́. Olóòní náà gbé tòun. Olóhùn gbé tòun. Àwọn ahu chicken. Bẹ́ẹ̀ni. Ẹni tí ò ní yàrá ó gbága. Ẹlòmíì lọ gbé air conditioner. Bo ni ó gbé sí. Bo ni ó so mọ́. Ẹlòmíì kọ̀ǹpútà kò máa tẹ̀ o. Ẹ mọ̀ tẹ́ o. Tí o mọ bí lórí kọ. Ẹ wo madness. Ẹ wo wèrè. Ẹ wo wa òmùgọ̀. Ẹ wo ọmọgọ̀. Torí méjì ń sẹ ẹ má kan sára o. Ẹ má kan sára. Ẹnu rẹ bá pè ò ní kan sára o. Ẹnu rẹ bá pè ò ní kan sára. Torí ma ló mọ̀. Èèmọ̀ ló nìkan. Èèmọ̀ ló nìkan. Bihari jẹ́ riba zina wa khamrin wa khutati. Alharku bin nari. Fitina. Fitina. Ká máa jó riri àwọn èèyàn níná. Allahu akbar. Ká máa jó riri àwọn èèyàn ní kíni. Ká jó níná. Ọkọ̀ tí ń rà 40 million kẹ́kì náà bọ̀. Kẹ́kì náà bọ̀. Mọ́tò tí ń kọ state sí. Pé kíní kan state. Ẹ wá sún. Ẹ̀sùn náà. Èmi ló kà wọ́n tí ń lówó lọ. Ẹ̀yin lẹ jìyà rẹ̀. Ẹ̀yin lẹ jìyà rẹ̀. Ẹ̀yin lẹ forí fà. Ẹ bọ́ bí katakata tẹ́ fi ń dáko ẹ sọ síná sí. Ẹ sọ náà sí. Àwọn tẹ́ ń bá jà sẹ́rù tẹ́ ń jẹ ní ẹ̀ ń jẹ. Sẹ́rù tẹ́ ń jẹ náà ń jẹ. Ṣé nǹkan kan náà lẹ̀ ń jẹ. Erin lọ ọmọ àgbẹ̀ ń tà kan bàbá ta ló fa kọ́pọ̀ erin rí. Àbí. Malaka sun ani dọ̀yà ìkàsọ́rí fi. Algalabatu alfitinatu ká lọ jálù yẹn ká kó nǹkan pamara. Ká kó nǹkan pamara. Lẹ́ni tí ò sínú àwọn tó ṣẹ̀. Tí ò sí mbẹ̀. Ká torí fìtínà tá a fẹ́ fà ká lọ kà mọ́ ká bà nǹkan rẹ jẹ́. Ká bà nǹkan rẹ jẹ́. À á ṣèwọ́de ó ṣe mú kéèyàn gbódó lọ. Ìyẹn ló fẹ́ gún ni àbí kí ni. Àbí. Bá a tán ìjà géètì sára níṣẹ́ ìwọ́de ni. Àbí bá a jẹ́ fi já géètì sára níṣẹ́ ìwọ́de náà ni. Sára níṣẹ́
tí wọ́n fi wọ́n. a ti wà nínú tẹ́ran kó ti dàpọ̀ méyàn. Allahu Akbar. Wa ma laka sunni. tẹ́ ẹ bá náà àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ ṣèwọ́de wọ́n tún ní kọ́lọ́kọ́ tẹ̀lé àwọn kán wọ́n bá kọjá òfin wọ́n kàn máa rìn ní. àwọn tí ń darí wa níran ọkọ̀ kí ni ń sọ lálẹ́ yìí ẹ ti ṣàṣejù ìjọ ọmọlúwàbí kẹ́ ń jà ìwọ́de kọ́hún bàṣẹjẹ́nu. tí a bá yóò tè pín nípa kálukú tó lọ́kàn láti máa ń lọ ìlú mi ẹ fi ìbínú gbọ̀kọ̀rọ̀ rẹ̀ tì náà bọ̀ ọ̀la àkúbó ṣe ra inú yín ó dùn tẹ bá rẹ̀ yàn láti ń sọ̀pọ́ọ̀tì yín orí ibú òkan fámìlì rẹ̀ ni. Allahu Akbar. Ani dọ̀yà ìka sọ́rfì. àwọn gómìnà àdàgàmọ́dànù tí ó sọ̀pọ́ọ̀tì yín tẹ́lẹ̀ nígbà tí nǹkan dàrú wọn láwọn ọ̀ràn yín má nísìn gbogbo ohun tí wọ́n ṣe sínú ìlú fún ọdún mẹ́wàá wákàtí kan nẹ́jọ ná. ẹ tẹ̀lé mi lálẹ́ yìí ni. Bihari jẹ́. àgbáyé ni n bá sọ̀rọ̀ lálẹ́ yìí. Riba zina wa khamrin wa khuqati. ẹ wo john tí ẹ máa ṣe à ń lọ gbá bọ́ọ̀lù kankan kọ́lẹ́jì sí kọ́lẹ́jì tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní gúngò ibi tẹ́lẹ̀ mi bá ti ń sá lọ wọ́n ń já ó yóò sì jáná mọ́kọ̀ lẹ́nu ẹlòmíì ò lọ kó sínú sálángá ní òkú dànù torí kí ni ìbẹ̀rù ń bẹ lára àwọn èèyàn kọjá kí wọ́n rí kúkú wọn dúró. Allahu Akbar. kálukú sásàlà ni wọ́n tún kó ọwọ́ kú. Wa ma laka sunni. Ani dọ̀yà ìka sọ́rfì. Stiudin. Bihari jẹ́. jẹ́nfi àyà gba lẹ́gbẹ̀ẹ́ a'udhu billahi. A'udhu billahi minash shaitanir rajim. kẹ́lẹ́mọ̀ pọ́lọ́ ń dá sí tí ń sọ yìí. Bismillahir rahmanir rahim. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. Ọlọ́run ẹ bẹ̀rù wàhálà tẹ́ ẹ fẹ́ fà tí ò ní mọ lórí àwọn tí wọ́n ṣàbòsí nìkan tí ó ń ran ẹlòmíì ẹ má fà á. ọ̀rọ̀ yín dàbí ẹni tó sẹ́kù tó fẹ́ sun pápá tí ò wá rántí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ bí tí ó ti sun nǹkan tó bá ti náà bá kókó sí òní ranlé èló ni kókó ẹ̀wòye ilé tí ó bàjẹ́. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. ǹjọ́ tiẹ̀ wá tọ̀ bójú mùsùlùmí ọba léwó sẹ́nu adìẹ láti gbọ́ ǹjọ́ tiẹ̀ ń ṣe tijọ́ sí kò dọ́dọ̀ tiẹ̀ tọrọ ọmọ wọn ló wà lórí ipò. ilẹ̀ yorùbá ni wọ́n á bàjẹ́ ńjọ́ náà ọmọ wa wá débẹ̀ ní ìsìn ìran yorùbá tún wá ń fọwọ́ ara yín ba nǹkan lẹ̀ yorùbá jẹ́ ó kọ̀ wò lẹ́ẹ̀ máa jẹ́. agọ́ ọmọ sí àdá. ẹ wá ń bínú pé ẹni pé ẹ níran ẹ ò ní lẹ ẹ̀gbọ́n tí máa ń fa kọ́ ọmọ síwọ́de onílẹ̀ ẹ gbọ́ bàbá ẹ gbọ́ bàbá alẹ́ ẹ gbọ́ sẹ́. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. ẹ bẹ̀rù wàhálà tẹ́ ẹ bá fà á tán tí ò ní mọ lórí hàn tẹ́ ẹ torí wọn fà á tẹ́ni tí ó rà ó sàn bẹ̀. ọlọ́mọdé àrí wàhálà lọ́fà. Àmín. ọlọ́run bá pín wọn ti nàìjíríà náà. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا ẹ fún alága. منكم خاصة. wájú nírú yín jòkó. واعلموا. dákẹ́
tí a bá ní fẹ́ fa wàhálà lé ọlọ́mọ jàrí. Àmín. àmọye ilé àwa tí wọ́n yà tí lè wá wọjú. Tí lè wá wọjú. tẹ́yìn tí ń bínú wá nùlú yìí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. àmọye àwa tí wọ́n lẹ́kọ̀ọ́ mọ́mọ́tò wa. Kò mọ́ tó wa. ọmọ alákìísà máa ń fa sọ́ọ̀yà ni. Wọ́n á fa sọ́ọ̀yà ni. Nígbà tí wọ́n nírú ẹ lórí kọ́. ẹni tí ò ní rú ẹ lórí kọ́. Tí ò nírú ẹ lórí kọ́. gbogbo wa yóò gbọ́dọ̀ sùn tòde tí ń bínú pòórè yìí pọ̀ tẹ́lẹ̀. Wọ́n ń bínú. wọ́n sàásà bẹ́ẹ̀ wọ́de wọ́n sì pa ẹnìkọ̀ọ̀kan lẹ́kún. Allahu Akbar. àti inú wọn ò dá sí a. Àti inú ò dá sí wa. ẹni bá dáa fún tí bá ń jẹ oríire òpé ni nǹkan rẹ̀ wọ́n bàjẹ́ òru ni wọ́n sùn lè rẹ̀ náà. Òru ni. Òru ni. wọ́n tó dáa fún tọ́jú gbogbo nǹkan tí ò dáa lọ ń dá sí wọ́n pọ̀ lẹ́kún ni. Wọ́n pọ̀ lẹ́kún ni. gbogbo àwọn tí wọ́n ń wádìí tí wọ́n fẹ́ ṣàbúrú yìí mélòó ló kọ́ lé pẹ̀tẹ́sì Mélòó. mélòó ló lọ́kọ̀ ní títì Mélòó lọ́kàn títì. wàlámù jẹmjẹm ọjà nínú lè bí rì. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا minkum. منكم خاصة. ìmọ̀ múrítàlá alifitinatu n ti ń jẹ́ fitinà ẹ̀gbọ́ Fitina. nàwáàní fitinà méjì náà níbẹ̀ bàbá Méjì náà ní bẹ. Méjì ni. ṣé kóṣkò wá wá sí ni mo ti rí ẹ fitinà àkọ́tọ́ Alákọ̀ọ́kọ́. ẹ̀gbọ́ Alákọ̀ọ́kọ́. fitinatu ṣahawaati fitinà tá a mọ̀ látara dùn Látara. ó ní fitinà tá a ti ń darí wá dálẹ̀ Tán dálẹ̀. Wàhálà tán dálẹ̀. Látara adùn. látara dùn Adùn. fitinatu aṣahawaati àwọn náà dá wàhálà lẹ̀ Wọ́n dá wàhálà alẹ́. wọ́n dálẹ̀ Wọ́n dálẹ̀. wọ́n kọ́ tí wọn ò lè lò wọ́n ra aṣọ tí wọn ò lè wọ̀ tán wọ́n ra oúnjẹ tí wọn ò lè jẹ tán wọ́n kówó tí wọn ò lè ná tán jọ Wọ́n lè ná tán. àwọn ni ṣọ́ọ̀ṣì fìtínà káwọn alágbàákò tó gbà á Àwọn alágbàkó tó gbà á. ẹ̀yin náà ò dáa Ẹ̀ dá. ẹ̀ ń rí ni là Ẹ̀ ń rí ni la. Sure. because ẹni tí wọn ò bá jẹ nǹkan dùn kì í sí èrè Èyí sí èrè. àwọn ẹ̀ kàn ti sí èrè jù ni Wọ́n sí èrè jù ní. ẹ jẹ nǹkan dùn á púpọ̀ Jẹ́ nǹkan dùn á púpọ̀. ẹ jẹ nǹkan dùn á púpọ̀ tí ẹ bá bọ̀ láti Kaduna gbà yẹn sí Ìlọrin tó bá bà 45 kọ́bọ̀ lọ́gùn pléènì Lọ́gùn pléènì. 45 kọ́bọ̀. bàtà wà ní mahad ọdún tá a fẹ́ jáde ọdún tá a fẹ́ jáde ó ní owó Ìlọrin sọ́fà di £1.50 kọ́bọ̀. £1.50 kọ́bọ̀. £1.50 kọ́bọ̀. Allahu Akbar. kí lè ń bá ká Kí lẹ̀ ń bá kiri? ṣàhàwá adùn tẹ̀yìn náà nílá kò jẹ́ rí pé mẹ̀kúnnù ń ṣẹ̀sín ìbínú olòṣì òsì dá Èdà. yóò bí kọjá control Bẹ́ẹ̀ ni yóò bà nǹkan jẹ́. ẹni ebi ń pa òṣè fọ̀rọ̀ ọjà lọ Èsì fọ̀rọ̀ ọjà lọ. ẹja kọ́kọ́ bá ẹ wí náà Àbáyé kí tó wá padà síbi tí ń sọ torí ẹ̀yin náà ṣe. ẹ̀yin náà sẹ̀. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. kí ló máa bí fitnatu ṣubaha kí ni máa bí ẹ gbọ́ ṣuhu àkọ́kọ́ ń bẹ̀ ni wọ̀bìà ní Òbíà ní. ẹ̀yin tẹ́ ẹ ní wọ́n ń wọ́de tẹ́ ń sunkún yìí ẹ ti ní wọ̀bìà ẹ ti ní owó kọjá fìrìhàn náà gan ẹ ti ní owó kọjá kárúnà Yakaruna. owó yìí ti kọjá owó Sùlẹ́mánà Kọjá ti Sùlẹ́mánà. ẹ ti kó jù Ẹ kò jù. bó la ń kó lọ Ibo là ń kó lọ. khudh mina dunya ma kafa. خذ من الدنيا ما كفاه. baba sáyé yìí Sáyé yìí. mú wọn bá tó bá tó ọkọ máa lọ ni Kọ́ máa lọ. Kọ́ máa lọ. ẹrù tó o bá lè gbé ni ọ di Òun náà ni ọ dì. ẹ ti di ẹrù tẹ́ ẹ lè gbé Ẹ ti dì í. ká tó tún padà nítorí kí á máa ẹ sì ẹ̀sìn. Ẹ ṣẹ̀sìn. Allah. yéèsè Èsì. yéèsè Èsì. ẹlòmíì owó tó dìjọ́ nu yín Tó dìjọ. ó lé ní 400 billion 400 kí ni ó fi ṣe Kí ni ó fi ṣe? ó dàbí kí n rí ẹ kí n máa gbá ní ojú Bẹ́ẹ̀ ni. Kí ni ìṣe? kí lẹ́
fi ṣe kílẹ̀ fi ṣe bẹ́ẹ̀ bá mu omi kọjá akun rẹ̀ yóò máa rọbí ni yóò máa rọbí ni. bẹ́ẹ̀ bá jẹun kọjá akun rẹ̀ nísìnyí aró máa ní bẹ́ẹ̀ni kò ní lálàáfíà. ẹ kó nǹkan jọ kọjá orí rẹ̀ bá débi orí ibú ẹ wò bí tí ẹ bá dé nísìn àwa tá a bá yẹn kówó là ń dààmú báyìí. là ń dààmú báyìí. liman nabuni wa nanu ila turabi. ilé tí ń ga lọ sánmọ̀ tala fẹ́ kọ́ fún ẹni ó kọ́lé lọ́nu yẹ̀pẹ̀ náà ni. lọ́nu yẹ̀pẹ̀ náà ni. Allahu akbar. nasiru kama khuliqina min turabi. gbọ́n tí mo wí ni. liman nabuni kilo talafa yín wà. wa nahnu ila turabi. bẹ́ẹ̀ bá ti ń lọ báyìí dìde sí i ayé ti kọjá kẹ́mọ̀ wò yẹn kó máa lọ kó máa bọ̀ wá sí i wọ́n lé ní wá gún yín ní nǹkan. liman nabuni wa nahnu ila turabi. ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fọ̀. nasiru kama khuliqina min turabi. lára tí mú kéèyàn sọ̀fọ̀ mísìlù rà ìdọ́ àtúntọ́ àmì. wa mithlu dha idha'atu ta'ami. ẹ fẹ́ jẹ kọjá Nàìjíríà gbogbo gbèsè tá a jẹ ń bẹ lápò ẹnìkan. ń bẹ lápò ẹnìkan. tí ẹ bá ní kíni òjèlú yóò tóró ẹni kíni. kẹ́ni. wọn ò fi yàn jófin. wọn ò fi yàn jófin. bẹ́ẹ̀ni. kò sí ẹni tó fi jófin. bẹ́ẹ̀ni. ọlá pínyàn tí ó fi yàn jófin àwọn náà ni máa kó lọ àwọn náà fẹ́ ṣe kíni. a fẹ́ kó tia wọn ò fi yàn jófin lórílẹ̀‐èdè yìí. wa mithlu. dákẹ́ ọkọ̀ owó jẹ ní Abidjan wọ́n pa ọ́ ni. wọ́n pa ọ́ ni. àtàjòfin lọ́nà pọ̀ ń bì. ààrẹ Benin Republic níbẹ̀ níbẹ̀ tó kó gbogbo olú ló dìde wọ́n pa wọ́n kó dúkìá rẹ̀ wọ́n kó fún ìjọba ni. a kò fún ìjọba. àpàwọ̀ èèyàn wá kún owó wa ń ṣẹ́dá alẹ̀. ó ń ṣẹ́dá alẹ̀. wọ́n fi ń tẹ́ dọ́là sábẹ́ bẹ́ẹ̀dì láti fi sùn. láti fi sùn. ẹ kọjá yìí. ẹ kọjá yìí. ẹ ṣe bí ẹni pé kù. ẹ ṣe bí ẹni pé ó kù. àmọ́ kọ́tà lè pè é àmọ́ èso ọ̀rẹ́ Ọlọ́run. èso ọ̀rẹ́ Ọlọ́run. wa mithlu dha idha'atu ta'ami. ṣé ẹ tẹ̀lé mi. wal akilu ma'a janabatil harami. ààrẹ ṣe ń gbọ́ bẹ́ẹ̀ bá ṣe wá sí lórí omi ẹ bá ń ṣe fún wọn. ẹ bá ṣe fún wọn. wọ̀bìà ti pọ̀ jù. wọ̀bìà ti pọ̀ jù. bí ìbá ṣe wọ̀bìà. kí ṣe wọ̀bìà. obìnrin inú wọn tó fẹ́ ra okùn tí wọ́n fi kó àyà sókè 25 million. kí láyà ọ̀hún. kí láyà ọ̀hún. àbí. gíní bó ṣe góòlù èlò góòlù. èlò gan góòlù. okùn lásán. okùn. okùn. tí ó sùn tí ó bọ̀. tí ó sùn tí ó bọ̀. tí ó dọ̀tí tí wọ́n fọ̀. tí wọ́n fọ̀. pẹ́ẹ̀nì tá a fi kọ nǹkan. tá a fi kọ nǹkan. nǹkan diamond. bẹ́ẹ̀ni. pẹ́ẹ̀nì lásán. tí ò ní dá rẹ́kọ̀. 50 million. 50 million. tí ò lè dáwọ́ ẹ̀kọ́ tá a bá gbà mú. extravagant. iná àpà. fìtínà àkọ́kọ́ tá a kọ́kọ́ rí. tá a kọ́kọ́ rí. ẹ máa wò ó lọ́jọ́jọ́ tí wọ́n ń jẹ ààrẹ lẹ́yìn ìgbà tí Murtala ti kú n ò rí kankan tí wọ́n kọ́ ni kì í kó ṣe dáadáa mọ́. Allahu Akbar. wọ́n ti kọ́ ẹ̀wọ̀n tó ti kọ́ náà nù ti gbówó lórí. ẹ̀rọ ra jésù mú mi náà nù ti gbówó lórí ẹ̀wọ̀n dùn wọn ò tí ì bí mi náà tẹ̀ wá ń bì. ọ̀pọ̀lọpọ̀ gan gbóyin rí. ẹ̀wọ̀n tí Barrister ti kọ́ jẹ́ pé ọ̀rọ̀ Nàìjíríà dàbí kẹ́nìkan gbéra láti Èbúté Mẹ́ta kó máa lọ ká lọ kó rìn ká dá padà ká tún kó máa lọ òǹdé Yàbá ó tún dúró ẹ̀wọ̀n ọdún tí ẹ ti ń kọ́ ẹ lọ gbọ́ orin tísàn ní kọ 1979 ó ní Nàìjíríà ò dáa náà ló sọ. ò dáa náà ló sọ. Allahu Akbar. láti gbà ń fa. ǹjọ́ tí Murtala ti kú 1976 láti wà gbáko. Allahu Akbar. wa mithlu dha idha'atu ta'ami wal akilu ma'a janabatil harami. fìtínà tí ń tún yẹ̀fọ́ Murtala lọ́sẹ̀ ń gbọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní qaswatul qalbi ẹ̀ tẹ́ ń darí ọkàn yín lé ẹ̀ bá àmọ́ rókùn títì ẹ̀ kàyàn kéèyàn.
ìkàyàn kéèyàn. bí tẹ́ ti bẹ̀rẹ̀ fìtínà nù káwọn aláìní kan ṣe ó tó gbà. kan tó tẹ́wọ́ gbà. kápẹ́lẹ́ ẹ̀sẹ̀ tó yẹ ká ṣe kò sẹ́ni tí ó sì èrè. kò sẹ́ni tí ó sì èrè. abc ní ìdajì wèrè ni. ìdajì wèrè ni. ẹ tẹ́ bá ń pa yóò kọ́kọ́ sí èrè náà. bẹ́ẹ̀ni yóò kó lọ́mọ lọ́wọ́. ẹ̀yẹn fún lóúnjẹ ẹ mọ̀gùn lábẹ́rẹ́ yóò sùn nísìnyí. yóò sùn nísìnyí. àmàlà kan náà ló nídìí. bẹ́ẹ̀ni yóò wá máa kó lòlò. alájáde. alájáde ó ti jẹun náà. ó ti jẹun náà. gbogbo wọn tí wà ní wọ́ọ̀dù wèrè nǹkan sí ẹ ebi ló sọ ọ́ di wèrè ẹ mú ọ lọ nísìnyí ẹ ro sẹ̀mọ́ fún un pẹ̀lú ọyọ́ tó ki bá gbọ́n ọ̀nù nísìnyí kókìkókì tó la nǹkan bọ̀ ọ̀hún. ìyá Abdullahi tẹ̀ ń wé tẹ́ bá ń pẹ́ mi fẹ́ kó jáná sí ẹ rò pé náà yọ lójú ẹ ni. ومثل ذا yóò máa wò mí kọ̀rọ̀. إضاعة الطعام yóò máa fún àyà yóò máa bọ́ sínú orin wàní ọjọ́ ìlọra búrẹ́dì jẹ kò sí ti ń ṣe ọ́ ibi ní ń pa ọ́ ebi ní sẹ́rẹ̀. والأكل مع جنابة الحرام kódà tẹ bá rí tí ń lu ìyàwó ẹ ládùúgbò ẹ má ti kú ẹ má ti tì mọ́lé ẹ fún lóúnjẹ ebi ló pa jù ebi ló pa Nàìjíríà jù náà fi fẹ́ sinú bí. ibi ni. ṣé mo balance. ومثل ذا إضاعة الطعام ẹlẹ́ẹ̀kẹta tó fa fìtínà ẹ̀gbọ́ fìtínà aṣahawat òun náà ni túlù lè amal àwọn tí ń darí wa èròǹgbà wọn ti gùn jù àfẹ kówó tàti rẹ dìrọ̀ mọ́ mọ́ ẹ lọ èyí tọ́lọ̀ ò bá ní wọ́n tó sì àmọ́ ọmọ olówó tó padà yóò lò sí káyìn ogun tí ẹ pín fún wọn ta tiẹ̀ fọmọ tálíkà ni ẹ kó ń tẹ́ kó àwọn tí ò ná fẹ́ dé. wọ́n fẹ́ dé ẹ̀kan náà ní ìtàbẹ́ẹ̀tì owó bomi lọ́nu. èsè bàbá ó ní òdiwọ̀n iye owó tẹ̀yẹ̀ lè kójọ tí òfin ní kọlu Ọlọ́run. Abrahamu ni mo rà ó. njọ́ tí ànábì ń sọ fún pé bíjọ mi ṣe pọ̀ tó yìí àwọn tó tẹ̀lé mi ṣe pọ̀ tó yìí ìwọ lọ́ọ́ kàn ìwà àlìjánnà. ó ní kí n mo ṣe ànábì lówó rẹ ti pọ̀ jù. owó rẹ ti pọ̀ jù. Allahu Akbar. olóòrò rákò ni. ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ẹ sí ẹ̀sìn. ẹ̀sìn. ẹ má kó wa jáde. akọ̀rọ̀ ìjọba àpapọ̀ yẹn tẹ̀ wá ń bẹ̀ yìí ẹ̀ ń gbìyànjú ṣùgbọ́n mo tún sọ fún yín ẹ̀fọn kan jófin ká tiẹ̀ rí. ẹ̀fọn kan jófin kárí. ẹ̀fọn pa jófin. ẹ̀fọn jófin. ẹ̀fìyàn jófin. ẹ sì lágbára àti fìyàn jófin. ìran mẹ́ta ní Nàìjíríà ẹni kí ni àkọ́kọ́. àwọn tó ju òfin lọ. àwọn kejì déédéé òfin ìkẹta kò tófin ẹlẹ́wọ̀n ni ò tófin ó kàn mú wí ọjà ó kàn jáwé 500 naira lówó dé wọn wà ní fún lẹ́wọ̀n ọdún mẹ́sàn-án ẹni ó gbé 50 billion kí lè rí ṣe fún ẹ̀yìn ẹ̀ jẹ́ ni tí ẹ bá fẹ́ là Nàìjíríà tó bá tóbi ni kó gbé wọ́n fọ́ lẹ́rán ni. tọ́wọ́ tún dé kóòtù yóò tún fẹ́ lọ tọ́jú ara. yóò fẹ́ tọ́jú ara nílùú èmbó wọ́n tún ní kó máa lọ. ọ̀daràn ṣe lọlé lọ wẹ̀ tí wọ́n bá akọ́tù yóò wọ Kini tààrà tí ó mọ gẹ́sínà ẹ tó yẹ kó o ti fi igi fọ́ ní ẹnu kó má léyìn má. yóò tún fi tán ganan lé. yóò jẹ fìlà tán ganan ẹlẹ́wọ̀n nù fa tó kó billions of naira. wọ́n á kólu lọ pàdé rẹ̀ ńjọ́ tí máa ń bọ̀ ó ti mọ́kàdé. nù. ومثل ذا إضاعة الطعام. mo tún rọ̀ yín torí ẹ̀yin náà ń wò mí lọ́wọ́ nísìn. bẹ́ẹ̀ni. ẹ fi èèyàn jófin kárí. gbogbo àti àwọn darí tí ń lọ lé wọ́n kàn kó wọn lọ national cake wọ́n sì ń lọ jòkó àbùbù tẹ́kọ̀ ní Nàìjíríà ẹ ti bù tán. ọlọ́mọdé ara ọmọdé ọmọ jíyà ti ń ṣẹlẹ̀ yìí ni. Àmín. nígbà náà tí a bá ra ẹ̀kọ́ kọ́bọ̀ kan bó a ṣe wọ̀ bí àtọ́ ìwọ́ tó ń jáná sí Abdullahi ọ̀ lè jẹ́ tán.
kò lọ jẹ sí. yóò wúwo ni yóò wúwo ni. ẹ lọ rẹ kọ 200 naira nísìn 500. little guy mi ni ó jẹ tán yóò kàn fọ́ gun ni ó parí ẹnu ṣẹ́jú kan yóò bu méjì ni tó bá tẹ̀ tó lójú ìsàlẹ̀ kòtò ó bá mú ìdáàbò lọ. ومثل ذا إضاءة الطعام والأكل مع جنابة الحرام. èròǹgbà tí wàá gùn jù ẹni bíi kíni kéèyàn fẹ́ kọ́lé sórí omi ta lọ́ọ́ fi jọ tí ò sílẹ̀ mọ́ ni wọ́n ń kọ́lé sórí omi ẹ dẹ́kun èlò wọn ó ta odò kí wọ́n fi fíìlì odò tá a fi kọ́ nǹkan sórí ẹ̀ tí òfin ní wó ẹ wo iye owó tó kọ́ ọmọ já sí yẹ̀pẹ̀ sìmẹ́ǹtì tí wọ́n mọ̀ já sínú odò gbogbo ẹ̀ náà sàárè ni ó sùn fa. أترج البقاء وهذا محال. mo ti sọ̀rọ̀ tó gbẹ̀yìn nípìnlẹ̀ àmẹ́yìn náà ẹ̀fẹ̀yàn jófin. èèyàn kó 150 billion ẹ̀ẹ̀kan tó wá ṣe ní dùó ẹ̀mẹ́ni tó ṣe ní dùó náà. àwọn tí wọ́n jọ pàdé àpòpọ̀ nù. ẹ̀mú. njọ́ kan la wáyé njọ́ kan la kú ẹ̀ tí ó fọ Nàìjíríà mọ́ kó fẹ̀mí rẹ̀ kì í a máa ṣàdúrà fún tó bá lọ. ó kọrin òní parẹ́ yanjú wọn kí lè o mọ. ومثل ذا إضاءة الطعام. jama èmi ló jólè ó pọ̀ nísìnyí ẹni kí ni kò sí gàrí èrò mọ́ lọ́fà wọ́n mú yàn níjọ́ gàrí èrò ìgbà tí ló bá ẹ mọ àmùjẹ̀rẹ̀ ti lu fún àpáta ọmọ àpòló gàrí èrò kò sí njọ́sí tí ó sí ẹ̀ tọ́jú wọn ti ń sọ̀de tọ́tìláì lásán kákó bátìrì sí ẹ̀ lè rà ẹ̀yin community yẹ̀yẹ́ bunch of useless people tẹ kóra yín jọ àti tọ́jú àwọn tí ń jẹ́ sùn àwọn anítọ́lẹ̀ àti òsì ẹni ẹ̀bẹ̀ ń sẹ́ wọ́n fẹ́ máa wọlé house to house gbalẹ̀ mọ̀ pé ẹ̀bẹ̀ wọ́n ń sẹ́ ẹ̀yin ahun burúkú yìí àgùntàn yìí ń wọ́n ọmọ lọ́wọ́ tẹ̀ǹkì omi tẹ̀ wà lórí ọwọ́ kẹrin làwọn ń gbọ́ òtútù tí ń sọ yín àná sì níyàwó àti kí ni kọ́ lẹ́rìn wọ́n níyàwó ajá mọ́ náà wí ẹ̀yin olówó tẹ̀ ní tìjú yìí ẹ̀ mọ security sáwọn tẹ gbà létí ìṣe Yorùbá àánú wọn mú ìyàwó apá yín ẹ gbọ́dọ̀ ẹgbẹni tí ẹ mọ̀ràn rẹ ẹ tó kàn wọ̀lú tí ò ní identity ẹni ó máa sọ yín òru ni ó pa yín gbéyàwó yín dàtọ́ mọ́ yín níbi àìfẹ́ náwó ẹ̀yin máa lùsì wọ̀nyí. wọn gbọ́n tí ń sọ mọ́ ni. máa kí nǹkan sẹ́yìn mi ní sọ̀rọ̀. ومثل ذا إضاءة الطعام والأكل مع جنابة الحرام. nígbà tí wọ́n mọ ìyá àwọn ọdẹ nílẹ̀ níjọ́ ọ̀ lórí òpó náà méjì kan tó kọ́ dúró bẹ́ẹ̀. ó dáná jọ fún ọ lọ́dún owó amúnísì olùgbọ́n tó yìnbó ń sọ́de ìyẹn ládùúgbò yìí lọ́sẹ̀ fèlèfèlè wọ́n fi ọ́ pamọ́ ní ọ̀dẹ̀ wo lọ́lọ́ fẹ́ wọ̀ sẹ́ẹ̀mẹ́rin tí ń jẹ́ mọ̀jíìdì tí wọ́n ti náà mọ́ báyìí ànàgbà ni wọ́n máa nà ọ́. oṣogun ìyanu kí wọ́n náà pa lókù kí wọ́n sìn ọ́ lọ́nà ẹbú tí wọ́n ti náà sìn ọ́ lọ́nà ẹbú níjọ́ lọ́nà ojú irin báyìí ó lọ́nu. ومثل ذا إضاءة الطعام والأكل مع. ẹ wọ́n ní Nàìjíríà tóró Ọ̀fọ̀ tóró o lè tó gbé nǹkan tá a rí njọ́ kejì kò tiẹ̀ nǹkan ọ̀rẹ́jì ẹ̀yọ́ kúkú ẹ máa jà á kò tí wọ́n fi á ṣe. ẹ sọ ẹnìkan di ẹrù fún àyókù. ẹ fún ọlọ́pàá náà jófin àní ò mọ̀ kọ́ olè lẹ́jọ́ tí ó rò.
ṣèbí ń jọ wọ́n mú yàn gidi wọ́n tì mẹ́wọ̀n wọ́n ní kò ṣe bí ẹlẹ́wọ̀n kó lè bá a máa ti ń ṣe tó bá jáde àdé ọ̀gá ẹ̀gá ó gbowó lọ wa ẹ̀yìn yunifọ̀mù bọ́ lọ́rùn ẹ̀ nù kò sí nílò lásán wọ́n lè gé lẹ́sẹ̀. fìtínà àkọ́kọ́ ni mo tírìtì yóò bí mi kí n fìtínà ẹ̀kejì bí mi òun náà kí ni fìtínàtù ṣubuhati fìtínà àwọn tí a ń dá sí tí ò yíyan tó rújú òun lè tí a ń ṣe lọ́wọ́ ẹ̀ protest kò yí wọn ni àwọn ní kìlẹ̀ lẹ́yìn min qillati al-ilmi àwọn tí a fẹ́ wọ́ọ̀dì wọn ò ní mọ̀ yìí lásán bánsá ni wọ́n tí a bá ní mọ̀ ni wọ́n mọ̀ pé tí a fẹ́ ṣe tí a bá tàbọ̀ sáàrin àwọn olùsèyàn méjìlá ní òkú wọn ò ní mọ̀ wàhálà lè fi ń ṣe ẹ lọ bèrè ń kánò nísìnyí kí n ló gbélé ti débẹ̀ nísìnyí ẹ lọ bèrè ń Kaduna nísìnyí wọn ò rọrùn sùnmọ́ l'Abuja báyìí tó náà ti débì kan l'Abuja gbogbo olú ti ń rọ́ kẹ̀kẹ́. Allahu Akbar. àwọn tó ti fẹ́ yan sí i wọn ẹ̀mí yìí ò jọ wọn lójú wọn kàn sígun ni ẹ wo iye ọmọ dókítà tí wọ́n pa ẹ wo tálíkà tí wọ́n pa ẹ wo iye olówó tí ó ṣòfò. ẹ ní mà pa ẹ lè jàjẹ ọpọlọ ẹ lè jàjẹ ọpọlọ. ومثل ذا إضاعة الطعام والأكل مع جنابة الحرام. فتنة تنشأ تارة من فهم فاسد. Fìtínà máa gbòòrò ayé lè bàjẹ́ nígbà míì látara ọpọlọ tó bàjẹ́ orí tí ò pé ìjọba lè fẹ́ bájà ẹ̀ ń lọ da kókó nù ẹni kókó tó náà gbàwìn àgbàdo ẹ wá ń gbé ẹsẹ̀ rí ìjọba lè fẹ́ bájà ẹ lọ sí ní kóòkì ó lè mí náà gbé tèmi tí bàbá rẹ lọ gbé kí lọ gbé ṣèjọba ló ní kóòkì tó lọ gbé tiẹ̀ ló bọ́ sọ télọ̀ gbogbo aṣọ tẹ́ ni wọ́n rán lọ́ba kó èmi náà kó tèmi ṣé ti Nàìjíríà nù àṣepọ̀ pọlọ tó dọ̀tí lẹ̀ fi ń jà àgbọ́yé yín ò sí fún yín ẹ wá lọ páàkì bí tẹ́ ti ń lòdù ọkọ̀ èkó ẹ tí náà bọ̀ kọ̀ ṣèjọba ló ra mọ́tò ọ̀kadà ó dé mo gba tèmi náà ó wá gbọ̀kadà lọ́wọ́ ẹni tí ń gun lọ bí iṣẹ́ tí fi ń ṣe kátàkárà dédé tí ń ṣẹlẹ̀ níbi tí ń jà lọ́wọ́ nísìnyí. torí kí ni àwọn tí ò ní kan ṣe ti kó sábẹ́ rẹ̀. ẹ̀gbá ń tẹ̀ ń ṣe ẹ̀gbá pàápàá. ومثل ذا إضاعة الطعام وتارة من نقل كاذب ìgbà mi àmọ́ wáyé níbi ọ̀rọ̀ tí a máa ń gbé ká Nàìjíríà tí wọ́n rí ni a máa jà sí ẹni bíi kíni wọ́n lè kó wọn o wọn ò tí ì gbọ́ o wọ́n ti fowó lé nǹkan ìjọba ò sọ o wọn ò sọ ẹnìkan ní kan kúkú ẹ wọ́n lè kó fẹ́ wọn o wọ́n sì mọ tilé pupa wọ́n mọ tipa nísìn Nàìjíríà máa tẹ̀lé information tí ò dáa tí ò dáa rárá ìró tí ò bá mu. wọ́n tún wí mi ó ní wọ́n mọ̀ wọn ara wọn. والأكل مع جنابة الحرام. وتارة من غرض فاسد. ìgbà míì protest a máa wáyé níbi èròǹgbà àbútẹ̀ kan bá ní síjọba tí ń síjọba lọ́wọ́. Allahu Akbar. Níbi èròǹgbà abú. tán kan bá ní sí. tí ń síjọba lọ́wọ́. pé owó ni ẹ lọ́ máa dá láàmú. tá a bá tú díẹ̀ èyí náà wà níbi ìrégbè tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni mbẹ́mbẹ́. àwọn opposition ni wọ́n ń ràn yín. àná sọ ní ganyan. Kini tó bá yá ní ìsìn wọn lọ máa dúró lọ́nà tá a bá tètè sọ fún Kini pé ìjà arọ ni ẹ ń jà wọn lọ máa dúró lọ́nà oko gbèsùtọ̀ wà wá à ń protest. à ń ṣèwọ́de.
gbogbo wọn retí kẹ́nìkan ṣe é sòbè nílẹ̀ yìí ni o. nílẹ̀ yìí ni. gbogbo ọmọ jágbà wọn yìí wọ́n ti fẹ́ fọ́n síta. wọ́n ti fẹ́ fọ́n síta. bó o ní ẹni tó ní láárí òsì ní sẹ̀sìn. Allahu náà tí inú ń bí tẹ́lẹ̀ tó fún ní 1000 tó ní òtó tó ní òní mú bọ̀ wá lóru. àbí. olè. ẹ̀rí ní sẹ́sìn kánò ni gbogbo tó dáa ní ń fọ́ àwọn ń kó kẹ́ ní ń kó mọ́ yà. ṣé wọ́ọ̀dẹ nu àbólè. ومثل ذا إضاعة الطعام وهو متبع. nígbà míì àwọn tó fẹ́ ṣèwọ́de wọ́n ti nífẹ̀ẹ́ ẹnu kan tí wọ́n fẹ́ ṣe. bàbá wọn láfẹ́ ẹnu wọ́n ti mọ̀ kan náà ti star wọn pé ìwọ inú wọ́ọ̀dẹ láti pa ọ́ lẹ́kún. ó dáa à ń ṣèwọ́de àṣewọ́de ṣé bẹ́ẹ̀ kọ́ kí ló bí ká máa rẹ́pù obìnrin. ìwọ́de tí wọ́n ti ń ṣe wọ́n àwọn ọmọ tó fáyìn ládùúgbò nàìjíríà ò dáa wọ́n á kì í mọ́lẹ̀ kí n tiẹ̀ sára àwọ́de nu. ẹ gbọ́ gbogbo díìsì gbogbo DSTV wọ́n sáré fò mọ́gànná wọ́n jà ṣé wọ́de nu. òtún wá ní kó kalẹ̀ wọ́n lọ ta fún Haúsá tán rárín. wọ́n ti wo olódó. ẹlòmíà gbé kókó rin nàìjíríà ò tòrò. tọbẹ. ẹ̀rí wọ́de olè. ẹ tó bá gbọ́n ìbẹ́ náà lọ́rọ̀ nàìjíríà kù. báyìí ká bá a máa jẹ ayé ńgbà kékeré tí a ọmọ sí àánú wa máa ṣe mí ni pé ọlọ́run jẹ́jẹ́ sì lẹ́ dúró lọ́run tá a lọ mú yín wáyé àbá ti jẹ́ dúró yín. wọ́n dáyé tán ayé disappoint wọn n tí wọ́n dágbére fọlọ́n kí wọ́n bọ́ àṣìláyé ẹkún ní abánlẹ̀ fúdù ọmọ wo ni mo fúdù ọmọ oṣù kan wọ́n fún lẹ́kọ̀ọ́ mu nísìn ìkùnrin wà dákọ̀ onú máa ṣe báyìí pé ẹ̀rí wọn lórí ibú. ومثل ذا إضاعة الطعام والأكل مع àwọn olè ra fúdù ẹ̀ tó kápá fúdù ní. جنابة الحرام. ẹ dọ́bí ló dáadáa. ọkọ kún mọ lọ. àwọn à ń jalè. wọ́n fi ń lùtì ní. bẹ́ẹ̀ni wọ́n fi ń jalè ní. wọ́n fi ń kọ́ nǹkan ní. wọ́n fi ń jí nǹkan kó. wọ́n fi ń rẹ́rọ́. wọ́n fi ń pààyàn lẹ́kún. gbogbo ọ̀tọ̀ ní business center tí wọ́n dààmú tí wọ́n kó ọ̀rọ̀ jọ ẹ sì fi iná sí gbogbo ẹ̀. ẹ sì dáa. búrẹ́dì wọ́n ń kó ni lọ́ngì náà ń kó ń lè ṣe búrẹ́dì. èmi náà gbé tèmi bó ṣe ọ̀sẹ̀ kan ń jẹ búrẹ́dì ń mọ̀ kí bọ́ mi bí o sọ bẹ́ẹ̀ ń fi ṣúgà mú ṣèjọba ló dára ṣe búrẹ́dì rẹ̀ bólẹ̀ mọ̀ tó ti rówó fúláwà owó cooperative bank loan tí wọ́n gbà. ومثل ذا إضاعة الطعام والأكل مع جنابة الحرام. وفساد في الإرادة èròǹgbà téèyàn ní kó ti ro aburú pé ń ṣèkà náà wọ́ọ̀dì tá à ń rí yẹn. tí a bá ní ẹ máa wọ̀ ọ́ mọ́ ṣé bẹ́ẹ̀ ti bájọba sọ̀rọ̀ nu ṣé ká máa para wa ni mélòó ni atẹ́lẹ̀ tá a tún fẹ́ kú wọ́n ti pọ̀ jù báwọn ẹ lọ ronú gbìyànjú débẹ̀ torí tí wọ́n fẹ́ sọ yín nísìn ọ̀rọ̀ nóòdì sí mi ẹ̀sán pé mi àtijọba ayé kó la àmọ́ ẹja sòdodo ilé tí wọ́n ti kùn ní èédú láti yẹ ọdún yìí nǹkan dé wá ń kùn ní funfun ṣé èédú ò ní máa hàn lábẹ́rẹ́ ó ní iye ọ̀dà tẹ́ gbélé kó tó ṣe kíni kó tó parẹ́ tán yányán wàhálà ló bá ń lẹ̀. ẹ̀yin náà mọ tó jogún. wàhálà ló bá ń lẹ̀ dọ́là tẹ ní lò òkè yìí sẹ́bẹ̀yìn tẹ ẹ̀dẹ́kẹ́ fẹ́mú yìí náà lẹ́ kó sápò inú lẹ́yìn náà ló wà ẹ̀ná náírà mọ́. ومثل ذا
dọ́là tó wà Nàìjíríà ó ju tìlú èbó lọ. bẹ́ẹ̀ni ó jùlọ ó jùlọ. إضاعة الطعام. alánìkan dé láti ìlú èbó ó wà ní tí wọ́n ná $100 ó lóun ò fojú kan rí l'Amẹ́ríkà. ó lóun fojú kan rí l'Amẹ́ríkà. Nàìjíríà rẹ ti ń ná báyìí èló lọ́wọ́ ní lọ́wọ́ ń bẹ èló. táàsì ni ó pa ọ́. náà tá ná pọ̀npọ̀ dọ́rọ̀ dìsìn. wọ́n ná pọ̀npọ̀ lọ́ọ̀dì sí owó kọ́bọ̀kọ́bọ̀ owó inírin. ومثل ذا إضاعة الطعام والأكل مع جنابة الحرام. amiru wa bó lọ wí jèrè. ومثل ذا إضاعة الطعام. bí ti ń sàdúrà lálẹ́ yìí. wa an Abi Hurairah رضي الله تعالى عنه. radiyallahu ta'ala anhu. àmín. ẹ̀gbọ́n anna rasulallahi صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam qala. Abu Hurairah ló gbọ́rọ̀ yìí wá. gbogbo ọ̀rọ̀ yìí wá. ó là nàbí sọ báyìí bó lọ wí. والأكل مع satakunu fitnatun ẹ̀gbọ́n samma'u ẹ̀gbọ́n bakma'u amya'u. الله. olùbẹ̀ bá sọ̀rọ̀ aláyé o fìtínà mẹ́ta ní bọ̀ o. wàhálà mẹ́ta ní bọ̀. fìtínà àkọ́kọ́ aláwọ̀kọ́. àwọn adití ni ó máa fà o. àwọn adití ní wọn ò ní gbọ́ kọ́ọ̀mù mọ́ o. wọn ò ní gbọ́ wọn bọ̀. ẹ gbọ́ wọn padà bọ̀ wọn ò ní gbọ́. ẹ dá mi lóhùn dáadáa. ẹ̀kọ́ kún wọn lọ. ẹ̀ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì. ṣàgbọ́n tí ó fà á àti ó fà á. bakma'u òdì ayaya ni ẹ o. òbí ayẹyẹ ni wọ́n. ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ ò ní yé imá. èyí ni iye mọ̀. ẹ̀ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. nínú wàhálà tí ń bọ̀ Nínú wàhálà òun náà tí ní ń kí ni bọ̀. àmúyá àwọn afọ́jú ní òmò ẹ̀já àwọn afọ́jú náà. wọn ò ní retí kí nǹkan má bàjẹ́ wọn bá nǹkan jẹ́ lọ ni wọn bá nǹkan jẹ́. n lóde. bẹ́ẹ̀ni àwọn àjàmọ́ máa là. nígbà tẹ́yìn tí wà lókè náà ti níkà tẹ̀tí níkà. àwọn alágbàkọ̀ ti gbà á àti gbà. ó kú bẹ́ẹ̀ sì rí tán báyìí okùn bẹ́ẹ̀ ṣe rí tán báyìí. bẹ́ẹ̀ náà bá fẹ́ràn ni ayọ̀ ní sí èrè àyàn oníṣì eré. ẹjọ́ ta ni ò bá sọ̀rọ̀ náà méjèèjì. kò sí. ومثل ذا إضاعة الطعام. wọn ò tákà lé mọ́ nísìn òtákà lé mọ́. sẹ́gbọ́ òtákà lé mọ́. ẹni kí ni ń tákà nísìn kí ni ń tákà. ìyàwó ọmọ mi ti ń ṣe ojú tiẹ̀ lọ lójú tiẹ̀ lọ. tó kù nísìn náà èyí tán tó kò sínú. tí Nàìjíríà kó sí nísìn náà Nàìjíríà kò sínú. láti bí ọdún kan sẹ́yìn nísìn ẹ̀, wọn decorate hall ọlù. pẹ̀lú 250 million 250 million. ọmọ wo ni wọn bí ṣé mọ̀lẹ́kà náà fẹ́ bí ni. ní mọ̀lẹ́kà ni ní mọ̀lẹ́kà náà òbí ni. tọ́nàbí ní ìgíwájú ta ló dáa jù bó lọ wí jèrè. ومثل ذا إضاعة الطعام. lọ́mọ kásìyàwó ká kú ò láago méjì ọ̀sán sírọ̀lẹ́ sírọ̀lẹ́. wọ́n sì pa màálù bíi 250. bí 250. wọn à wéṣì owó wọn à ní kọ́kọ́ àtìyàwó dúró kò dúró. wọn máa náwó kalẹ̀ pé owó gbọ́dọ̀ ga dókun wọn bẹ́ẹ̀ni. ẹ̀ ń ṣe lójú tálíkà wọn ò ṣàdúrà fún yín wọn o ò ṣàdúrà fún yín. wọn fi ìgbálẹ̀ gba owó láì sí ìdọ̀tí. wọn àwọn fìgbálẹ̀ gba owó àwọn ọmọ tí a ná fún tún máa tẹ̀ mọ́lẹ̀ tó dé ti lówó ju owó tí a ná lọ àwọn kan mọ lójú lówó tí ó bá ìlọ tálíkà tí ó mú tí mọ́tò fẹ́ pa ọmọ lówó wa dúró báyìí kékeré lẹ̀ ń ná ní tí bàbá mi jí pamọ́ jù báyìí lọ ó jù báyìí lọ. wọ́n sì lẹ́yìn tí ò ní mọ iyì nǹkan ká mọ̀ bùn ká mọ̀ bọ̀. kí ló tẹ̀ ń bùn ẹ tí ò mọ iyì nǹkan ní kí ló nǹkan dé tẹ́ ń bọ̀ wọn. tó tún wà nílẹ̀ nísìnyí nù tó ń bẹ nílẹ̀ bẹ́ẹ̀ bá tì mọ̀ ẹ̀yọ́ mọ́tálíkà ẹ̀ lọ́mọ ẹ lọ mọ̀. kẹ́yà mọ ọrú ẹni tẹ́ fẹ́ o kẹ́ mọ̀ ẹni tẹ́ fẹ́. ẹ lọ fẹ́yàwó ń bomi ntí wọ́n gbé wá báyìí níjọ́ igi lọ́sàn-án lọ jọ ìgè lọ́sàá lọ. torí kíni. lísì ní ó jẹ́ kọ́kọ́ fún. ẹni tó mọ yín fẹ́fẹ́ tí ò ní láárí ẹ ń rí ìtì ẹ̀ ń pàwọ́ rẹ̀ bẹ́ẹ̀ni lára owó tẹ́ fi ṣòfò ẹ gbé fún kó náà dé yàn. bẹ́ẹ̀ni ẹrù dá lágbára. ومثل ذا إضاعة الطعام. jama káráyè sàdúrà àkọ́kọ́ ẹja asáyé wọ̀ntúnwọ̀nsì níwọ̀ntúnwọ̀nsì. Nàìjíríà ti gbé níbi tó ga kò wálé wálẹ̀ mọ́ èlé wálẹ̀ mọ́. èǹbó gan ta ìṣẹ̀fẹ̀ ilẹ̀ ń lọ ló èǹbó lójoojúmọ́ lójoojúmọ́. mọ́tígéèjì ní gbogbo ilé wọn àwọn máa lọ bí wàá téèyàn kan lọ lọrin bẹ́ẹ̀ tí ń bọ̀ ni èsì wọn lè nílé mi 100 ọdún lọ fi sanwó rẹ̀ wọ́n fi sanwó rẹ̀. wọ́n mọ iyọ́ tí ò ní ní ọlá ni ní ọlá. èmi ni ọkọ̀ wo lè ń bó ń lò Ọkọ̀ wo lè ń ọkọ̀ tí wọn bá ṣe tó da ibi náà tí wọ́n ń tà bẹ́ẹ̀ni. tó dáwà la àpà àwa la pa. fọ́sùwájú ń bẹ́ lóyún bódò sí bẹ́ẹ̀ni tán ló dì sí yìí. sẹ̀fíà ọ̀ngùn nì sí Wọ́n gùn dì sí. ọkọ̀ tó sẹ́ni bí ẹja ọ̀ngùn
èmi ni wọ́n bá gun ọkọ̀ wa nàìjíríà lọ tún ta nàìjíríà àwọn làpà. والآكل مع nàìjíríà ti ń gun ọkọ̀ 2025 báyìí. bẹ́ẹ̀ni lọ́dún tí ò tí ì tí ò tí ì dé. ọdún tí ò tí ì dé wọ́n ti ń gun ọkọ̀ rẹ̀. wọ́n máa polówó tó wọ́n níbí bàtà táwọn ò lè wọ̀ sókàtúà ní òyìnbó máa wọ̀ bàtà gbùngbùn kan báyìí wọ́n wàá ṣe bàtà wọ́n á sọ lóko kan wọ́n ń kó bá nàìjíríà àwọn àpò máa jà sí ìyẹn ṣe kó lónìí ra bàtà $10,000. $10,000 àpà. ààrẹ wa ti rẹ́ni pé ìlú wa nù lójú ẹ̀ wèrè wọn wọn ò sì lè wọ́ lọ wọn ò lè wọ́ lọ́hùn. wọn ò lè wọ́ wọn ò lè wọ́ ọ̀. kárọ̀tì ìgò kan lọ́tígò. lẹ́gbọ́ ní 2.5 million nàìjíríà lẹ́ ti rí nàìjíríà lẹ́ ti rí nàìjíríà. èyìnbó yìí sì mú tí yó ètò sí èrè jù tó bá ti mú kéèkan yóò sọ̀rọ̀ wákàtí kan ní kékeré ni ibi ní yàyàyàyàyà. yóò dá yáyáyá. ومثل ذا إضاءة الطعام. ọ́bìtì náà lu èmbò gbogbo ayé rẹ̀ wọ́n lọ́ọ́ ti lò. ẹ̀wọ̀n lọ́ọ́ ti lò. ibi àtọlọ́pàá tó fẹ́ dọ̀ọ́dún àti iná wọ́n gbà kọ́ ni. ìlú tó fi ń bẹ òfin bẹ. ó níbi tó àti gbọdọ̀ tútọ́ ọ̀nlọ́nu ọ̀nlọ́nu. gbogbo nǹkan nàìjíríà la bàjẹ́ làbàjẹ́. kò sófin ta ni ó mú ọ ta ni ó mú ọ. ọlọ́pàá tí a ní ó mọ́lẹ̀ tọ́wọ́ ti fún ní 200 kò ní ní kó síbùtù ẹ̀ tí a máa ń ná síbùtù rẹ̀ kò ètè sanwó ni bẹ́ẹ̀ni ó la gidi ni ètètè sẹ́tùnù. kò ètè sẹ́tùnù. kò ètè sẹ́tùnù. kí ló dé tẹ̀ sí bá kí ló dé. nàìjíríà ti fọ́jú ẹ̀ pọ̀ o wọ́n ti fọkọ̀. a ṣàdúrà lálẹ́ àṣàdúrà lálẹ́ àmọ́ tẹni tọ́lọ́hún ó gbà kọ́lọ́hún gba tẹnu tí a náà. ọ̀rọ̀ gba tẹnu sí àná. ومثل ذا إضاءة الطعام. ọlọ́run wọlá ti ń bẹ láàrin wọn pẹ̀lú àwọn ará jọ́hún tọ́bi ní káyé wọn ó dẹrùn. kíní kan ní ń bẹ láàrin wọn pẹ̀lú ọlọ́run ẹni kíni òdodo. 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 wọ́n sòdodo pẹ̀lú ọlọ́run náà wá sòdodo fún wọn. Allahu Akbar. òun kan ti rọ́ nísìn àwa gbádùn mọ́. àgbádùn wọn. búrẹ́dì 500 bẹ́ẹ̀ bá fún ọmọ tí ń pọ̀n lọ́wọ́ ń pọ̀n lọ́wọ́ nísìnyí. èrìgì ní èjẹ́ tán. bẹ́ẹ̀ni. yóò sì parí ẹ̀. yóò parí ẹ̀. gbàtà wà ń kéèké báyìí tàbá bá ń dàdúrà lòdì aláàfáà táwọn tó wá fún wa lówó ọjọ́ ọdún tí wàá fẹ́ ṣàdúrà ń dájí àmọ́ owó tuntun gbà àwọn ará sardine àṣà ń jẹ sàárì ni àbá ń jẹ sàárì ni. àná gẹ̀ẹ́sà àmà ti búrẹ́dì bọ̀ lámàsánù yòdòyòdò ọ̀dà àwọn yẹn kẹgbó kọrẹ ní wọn rírí bẹ́ẹ̀ni. sardine ní bẹ́ẹ̀ níbo ni wọ́n ti jẹ. ọmọ kan ra golo kan jò ní ó ná golo kí n lè lè nígbà tí ò jẹ́ rí. kò jẹ́ rí. bàbá rẹ̀ gan ò lè jẹ́ nísìnyí. bàbá ta ni níbo lọ́ọ́ jẹ́. ومثل ذا إضاءة الطعام. nígbà tá a kọ́ ń gẹ́ bọ̀ ọmọ mílíkì kan tán ni ìgbà tí yà ń bọ̀ là ń fi pépà lẹ̀ lórí nàìjíríà làbọ̀ kò tí wàá ṣe mu mọ́ nísìn mílí ọmọ kìíní wọn máa kí aníjọ náà òjòlówó ọlọ́nkẹ́ òjòlówó àní àmọ́dúdú kò ní dá ó mu mílíkì ó tutù láwọ̀ àṣàǹgẹ̀ lẹ́sẹ̀ ni àṣàǹgẹ̀ lẹ́sẹ̀ ni. ẹni bá tutù láwọ̀ nísìn bóyá ń sọ abẹ́ igi lóko ni. والآكل مع جنابة الحرام. abẹ́ ọlọ́run Allah. ṣèbẹ́ yẹn ọ̀mọ̀wé ni ẹ̀yin ọ̀mọ̀wé. wọ́n tún wá ní ẹ̀ máa kọ́ sí ọwọ́ ìtumọ̀ ẹni pé sàtìyàn ní wúlò. Allahu Akbar. wọn à ní wà kún o ọdẹ mọ́tò tè rí sẹ́ o lọ́mọ kọ́ súnmẹ́ka kọ́bùlà lọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń dígbà kànga o lọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń hun apẹ̀rẹ̀ o ń wà á tún ń wà á kún lọ́dà ń wà á sọ ní èdè kan irọ́ ni kí ni entrepreneur irọ́ ìṣẹ̀lẹ̀ ńkọ́ wọ́n ń kọ́ bábì ní sí ní skul táwọn búyẹn ń jọ pé bábà ní ọ tí ó ya wèrè kí ni ẹ tún kọ́ nkọ bẹ́ẹ̀ ṣe ń tún kẹ̀kẹ́ sí rìpíárà. ومثل ذا إضاءة الطعام. gbogbo ọmọbìnrin wọn ẹni kí n tó lọ ọmọ ọkọ bí ẹ ṣe ń dirí orí tí wọn fẹ́ẹ́ dìjẹ́ fi lọ skul àṣẹ dìrí wọn ṣe bí ẹ ṣe ń ṣe lẹ̀kẹ̀ ṣe fi ń ṣe báàgì wọ́n ṣe ń dín dòdò wọ́n fọ nǹkan ní kinní ní skul ẹni ẹ lọ dín dòdò wa wọn náà
dòdò tí ìyá arúgbó máa ń dín. ẹ wo Nàìjíríà nísìn. ẹ bá ní kíni dáàdi tí a gun Kawasaki rí wọn gun Vespa rí èló náà ń tàjọ náà èló Suzuki nǹkan láyé fẹ́lẹ́ ayé yìí lẹ́ ń gùn nísìn gbáà kò fẹ́lẹ́ ẹ má rẹ̀ kú sọ kí wọ́n máa ta ọ̀kadà èló náà ń ta nísìn ẹ̀yìn náà ń gun náà ọmọ ọba náà róńbẹ́ o èló náà ń ta 1 million 1.5 million bẹ́ẹ̀ bá fi kọ́lé níjọ́ ààrẹ ni ó wá sí. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ní sọ fún yín iye owó tó parí ilé pẹ̀tẹ́sì wa méjèèjì tẹ̀ ń wò mo ní ìwé lọ́dún sí ẹ bá gbọ́ yẹn kí pẹ̀tẹ́sì ńláńlá méjì ìyẹn ń kọ́ lẹ̀ ní tí dàdú wa rí kọjọ́ náà iye tó kọ tán kò tó etí mi fọ́ ọmọ lówó oúnjẹ nísìn láàárọ̀ ọjọ́ kan kò sọmọ nísìn o tí ìbá ṣe pọ́nlọ́ ń bá ẹ̀ wí ní àárọ̀ tó dìgbà less than 500 naira tí nǹkan bá ṣèyàn kí ni ó fi rà kí ló ká ọ wà fọmọ lówó oúnjẹ lóòjọ́ àárọ̀ dalẹ́ yóò àgbà 2,000 naira bẹ́ẹ̀ bá ní lọ́njọ́ yóò pàṣẹ lágbolé sójú ni ọ̀rọ̀ mọ́ ni èèyàn búlókù láyé ni èèyàn bú àwọn alájẹrun wọn wọn fẹ́ kó tálíkì àmọ́ bó la ń lọ a ṣàdúrà lálẹ́ inú Ọlọ́run wọlé àwọn táàrin wọn pẹ̀lú rẹ̀ dáa bá a tún Nàìjíríà sí àmín yín kéré àmín. ẹ dọ́kun ẹ̀yin tẹ́lẹ̀ protest lọ́fà tẹ́ ń kó agùntàn ṣé protest náà nù. wọ́n á kó agùntàn èmi náà gbé tèmi. ìfẹ́hónú alágùntàn. wọ́n á di mìràgó olè ní ọ. ẹ má ṣàdìgbọ̀n gbogbo tí wọ́n ń ṣe káwọn ẹ̀nà ti pé lu ìtẹ́ bá bàjẹ́ àníbi tá a lọ. Nàìjíríà yìí ti gbogbo wa ni gbogbo tí wọ́n ń sun ẹrù wa náà ń sun. ẹ wo yóò tẹ́ bá ba nǹkan 1 billion jẹ́ tí wọ́n bá tún ṣe 150 billion ni ẹ jẹ ìyá rẹ̀ padà àwọn kan fẹ́ kẹ́ bàjẹ́ ni kò lè rówó jí. èmi ni ẹ̀sìn náà ò lè kalẹ̀ fún àwọn tó fẹ́ jalè tẹ́lẹ̀ a ṣe alámúnáṣìírá bí tí ìbànújẹ́ Nàìjíríà dé Ọlọ́run bá sọ di dùnú. àmín. ọyàn sí àmín o. àmín. abímọ là ń gbọ́ náà sí wọn ò dájọ́ kó mọ́. lọ́jọ́ súná àti fún lóko ọjọ́ súná náà ń bẹ àti fún lóko lánàá nǹkan tá a sọ látàlẹ́ àná ẹ jẹ́ máa lọ àfa náà fọ́ bólẹ̀ àfa yìí ti padà mọ́ ó ti fọ́ gíní ó fi ẹ̀gẹ́ bá tiẹ̀ jẹ́ ó kẹ́ pòṣé ni ọmọ tí ò ní lálùbáríkà yóò ní bí ẹ ṣe mọ ní ẹ ṣe ó lágídí ibi ní ń jẹ́ bẹ́ẹ̀. àbẹ̀ ọlọ́run ẹja kẹ́ alámúná ṣe rájá kẹ́ ọlọ́jọ́ Nàìjíríà tó rò. àmín. bismillahirrahmanirrahim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faraghta fansab وإلى ربك فارغب. àṣẹ a'udhu billahi minash shaitani rajim àṣẹ méje rẹ Ọlọ́run dákun má jẹ́ orí ibú wọ Nàìjíríà. àmín. dáhùn ìjọba náà tètè dá wọn lóhùn. àmín. má Jésù olú àpapọ̀. àmín. ṣàánú wọn Ọlọ́run. àmín. a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم 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 أعوذ بالله من الشيطان الرجيم. آمين متى متى. آمين 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 يا الله. ó yá wá àdúrà tá a máa ń gbà.